gbogbo wàhálà yìí àwọn Ọ̀yọ́ Mèsì wọn dálẹ̀ bẹ́ẹ̀ni kan bá ń gbé tí wọ́n pé àwọn bàbá sọ̀rọ̀ ti wí àwọn bàbá alágbóná ti wí àwọn bàbá kìíní ti wí àwọn wo ní ẹ̀kọ́ gbẹ̀gún jẹ gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí gbogbo Ọ̀yọ́ Mèsì mẹ́fẹ̀ẹ̀fà lọ dálẹ̀ bẹ́ẹ̀ni kan bá ń pé ẹ̀yìn kíni mọ́ ọba gbẹ̀gún jẹ nígbà àwọn gbẹ̀gún jẹ níjọ́ tí wọ́n ní àlọ́ yan ìmáàmù abẹ́rù pé wọn ò gbé wá ni tẹ́ bá láti kàtí pọ́sọ́ social media lẹ́nìí ìmáàmù òwò ìmáàmù òwò ìmáàmù òwò ìmáàmù òwò ìmáàmù òwò irọ́ ni o ẹlẹ́mẹ́wàá pọ́sọ́ social media ni mo ń lọ Amẹ́ríkà ni mo ń lọ gbá sáà máa tẹ́ wá gbá wọn nílé sọ ni níjọ́ tí a ní ká jẹ ìlú tí wọ́n fẹ́ jẹ ìmáàmù Ọ̀yọ́ àtàkẹ́ ògbà góòlù ni àti gbogbo wọn délẹ̀ tẹ́lẹ̀ kan bá ń gbọ́dọ̀ ní wọn pé àwa kíní kẹ̀kẹ́ ògbà èyí nígbà táwọn ọ̀gbẹ̀kú jẹ ààrẹ náà wá bá wọn lé pé ìdánwò wo lẹ fẹ́ béèrè tá àdánù gbogbo ẹni tó ṣèdánwò lọ́yọ̀ọ́ nínú àmì yèjì ọ̀sẹ́ni tí ó wà competent náà kí ló dé abẹ́ gbọ́kànlò náà wà bá wa kú kíla fẹ́ ni abẹ́ gbọ́kànlò náà wà bá wa kú kíla nílì ní gbogbo ń tọ́sẹ̀lẹ̀ ìjẹ́ ìkàbá ń pé fásán bá sọ̀rọ̀ ní mí fásán lágùnà ní mí fásán sàmù ní mí fásán lágbájá ní mí ẹ̀yin náà ẹ̀bọ́ ọ̀tà ẹ̀sọ́ ẹnì kankan nínú yín lọ́la jìdá ó dàjọ́ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àti rí Ọlọ́run ti ní àmọ́ ara mi pé àwọn tó fẹ́ dọ̀yọ́rú yóò bá ní amúkùn ẹrù ẹwọ́ olókè lẹ́wù ẹwù sálẹ̀ àwọn míwọ́n bọ́ sórí social media nìsìn àti wí fòyín tẹ́lẹ̀ sọ́ọ̀ lẹ́ni tó gbé dání ni gbogbo wàhálà tí ń bẹ lọ́yọ̀ àwọn Ọ̀yọ́ Mèsì ẹ ti dìtàn ẹ ti kọ̀tàn èmi nígbàgbọ́ pé ilẹ̀ ọlá Aláàfin ní bàjẹ́ látayédáyé ní tí ń bẹ Ànábì wa Muhammad ló wí bẹ́ẹ̀ torí pé tí wọ́n bá sọ ọ́ lẹ́nìí torí Ramadan ti dé wọ́n pe Ọlọ́run mọ́sẹ̀mí láàfà àti ọmọ wa pé àfà àti múyàn Ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ láyé tálùkì àwọn òfin dé ẹlòmí wà bá sórí social media nìsín àti wí fún ọ tẹ́lẹ̀ ta ni ọ̀lẹ́ni tó gbé dání àmọ́ àbẹ́rẹ̀ tẹ́lẹ̀ fẹ́ mú tọ́ba pé amúkùn ẹrù ẹ̀wọ́ ibẹ̀ yẹn gẹ́gẹ́ níwáàsí ìdílé ni ìpìlẹ̀ tó bàjẹ́ mo wá rí gbà tí wọ́n ní káwa náà lọ ṣètò ìmáàmù mo rí díẹ̀ nínú tó dùn àwọn Ọ̀yọ́ Mèsì rí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀sẹ́ni kankan náà àwọn tó dùn ìmáàmù Ọ̀yọ́ tí ò qualify abẹ́ni ọwọ́ àmì bẹ́ẹ̀ lọ́lọ́run yíyan ni àmọ́ tẹ́lẹ̀ kan bá ń bọ́ social media nìsín tí wọ́n ń pẹ́ yes àwọn ẹlẹ́yẹ káwọn ọ̀yàn àwọn ẹlẹ́yẹ káwọn ọ̀yàn tí wọ́n ń wí nǹkan mí ń pa wa gbogbo ń tọ́ dáwọ́ alálẹ̀ lọ́yọ̀ Aláàfin àwọn Ọ̀yọ́ Mèsì ni ẹ challenge mi lẹ́nu gbéyà bẹ́ẹ̀ bá gbẹ ẹ̀gún jẹ bí wọ́n ṣe máa ń sáwà náà tá a láàfẹ́ ṣé kò sẹ́ni kò sún kálukú ní tẹ̀wọ́ àbáwá lé nígbà tá a dún kálukú ló gbé ẹ lọ ṣèdánwò ẹ lọ́nà bá mọ́ mo fi Ọlọ́run bá búra nínú gbogbo kọ́mítì tí ń bẹ ń bẹ pátá kò sí ẹnì kankan nínú wa tó gba 5 kọ́bọ̀ lọ́wọ́ ẹnì kankan kò sí ẹnì kankan nínú wa tó gba 6 lọ́wọ́ ẹnì kankan tó bá yẹ pé bẹ́ẹ̀ lórí kọ́lọ̀ ń jẹun wà jẹun náà àmọ́ tó bá yẹ pé bẹ́ẹ̀ kó gbogbo wọn tó bá ń sáré ní lábúrú kiri ọ́ pàdé aburú tó kọjá nǹkan fọwọ́ sí. Ọ̀yọ́ Aláàfin yẹn amájà ajá yóò dìtàn Basọ̀run ó dìtàn Dáúdù gbogbo dìtàn afẹ́ yan ìmáàmù náà ó dìtàn níjọ́ tá a yan ìmáàmù bá a ṣe yan yóò dìtàn nígbà tá a yan ìmáàmù kakínì rìsọ́ọ̀tì ẹ̀ yóò dìtàn sáadé rìn gbòòrò àbá sápò lù tọ́bọ̀ wá dò ní náà tí wọ́n ráàyè penetrate kí fèrè àwọn náà tòkè tó náà fẹ́ dọ̀yọ̀ tó wá rí ọgbẹ́ pé òun àwọn eléyìí wíìkì láti gbà yìí weakness agbowó lọ́dá gbogbo wàhálà lẹ̀ nígbò sì dàgbò wàhálà lẹ̀ ẹ̀rí ẹjẹ́ àwọn ọba páálí tí wọ́n jẹ kásì máa wo rìsọ́ọ̀tì ẹ̀ mọ́ni wọ́n dàrin rú bí wọ́n bá ti joyè tí aláwọ̀ jẹ wọ́n lọ́ọ̀kan yípo àánú Ọlọ́run kọ́ máa wo rìsọ́ọ̀tì. Ó ní pàtàkì lọ́wọ́ ẹgbẹ̀rún Ọlọ́run fàjìmílù fi tọ́làbì ẹjí ebi tẹ́ ti wá nǹkan tẹ́ jẹ ẹjọ́ jẹ́ àlálì ní mo sọ báwọn èèyàn sáyẹ́ pé àwọn àfá wọ́n wá tí wọ́n jẹ ni sẹ́ni tá a bá ìgbésí ayé wa dé mo fi Ọlọ́run ọba búra tó ọba bá mi lọ́dọ̀ ẹnì kankan kìí ṣe torí pé mo fẹ́ jẹ nǹkan kan o. Gbogbo àwọn tọ́lọ́run kó mi ti láti ìpìlẹ̀ ayé mi èèyàn ńlá ni láti ìpìlẹ̀ ìgbésí ayé mi láti 1970 80 kabiti lè èèyàn tọ́lọ̀ kó tì mí kò sẹ́ni mo kò sí ẹni tó ní Alhaji Dáúdà wá béèrè nǹkan lọ́dọ̀ òun torí pé àfa àkọ́kọ́ mi Alhaji bàbá lélẹ́wì wọ́n kọ́ wa bá a ti níṣẹ́ lọ́wọ́ tá a fi jẹ àlálì olóṣèlú kẹ̀kẹ́ alágbára kẹ̀kẹ́ tọ́ba tó bẹ́ẹ̀ kó sì wallahi tallahi tàbí kó sọ síta tàbí kó kọ́ síta ìgbà Alhaji Dáúdà wá tọ̀rọ̀ tọ́lọ̀ tó bá fẹ́ràn yẹn wallahi nítorí Ọlọ́run Alhaji abúlé lélẹ́wì ọlọ́jà kí a mọ̀ dáa fún un tọ́lọ̀ kọ́kọ́ rán yàn sí yàn inú àwọn tọ́lọ̀ kọ́kọ́ rán sí wa nínú ayé wa tó fi dòní lónìí bàbá wa kójọ bẹ́ẹ̀ a lè lọ béèrè bọ̀dá kójọ lónìí ní mágàjí wa nínú Ẹlẹ́wì ká lọ béèrè bó láti bá bàbá wọn ṣe àfa àwa ni wọn dòní ọmọ dáadáa tún ní wá lọ́dọ̀ wọn torí wọn ọgbà kájìpá
tí wò jìpá nígbà tó ń gbé léwu yìí ṣe ẹ̀rín àṣẹ pàbí tẹ́lẹ̀ mi máa ń halẹ̀ lórí Facebook pé lágbájá la ó kọ̀ wo lo ní lọ́dọ̀ eléwu yìí ó ní nígbà kájọ wà bẹ́ẹ̀